ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Wọ́n ní àrùn mẹ́ta kì í dọbẹ̀ nù, ẹ jẹun fún yín lọ́kàn kúkú mẹ́ta. Ẹ lọ dán iṣẹ́ yìí wò. Ẹ gbìyànjú kẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ṣe plantain tó pọ́n. Ẹ jẹ epo rẹ̀, ẹ lọ̀ ẹ jẹ́ ó kúnná. Epo igi jẹ̀bò ẹ lọ̀ ẹ jẹ́ ó kúnná, ẹ dà méjèèjì pọ̀. Ẹ wá ọ̀gà tó pé ẹ gún kó kúnná pẹ̀lú ewé ọ̀là. Ata ìjọsìn ẹ gún kó kúnná, ẹ dà á papọ̀, ọ̀dọ̀bẹ̀. Kí ni mo wí? Ọ̀dọ̀bẹ̀. Ẹ lọ sọ́dọ̀ àwọn tí ń ta ẹran màálù. Ẹlẹ́yìn fẹ́ ra ahun màálù. Ẹ á wọ mi ní, kì í wọ mi ní. Àárín yẹn lẹ̀, àní ahun màálù èyíkéyìí, bá jẹ́ takọ, bá jẹ́ tabo. Ẹ gé sí iye tó bá wù yín o. Ẹ wá wọ omi àgbọn. Ẹ kọ́kọ́ da ahun yìí, ẹ dà á sínú ìkòkò. Ẹ̀rí ẹ̀ bá fẹ́ ṣàṣejẹ akọ́ ṣe kíní kan sí kòkò rẹ̀, olóhùn tá àṣejẹ ni mo pè é fún ọ. Pẹpẹ súpù àwọn Yorùbá. Ọmọ ìyá mi, gbé nǹkan lura, gbé nǹkan lura, yé rojọ́ mọ́, gbé nǹkan lura. Ta ló ní ọ̀pọ̀fọ̀? Ọ̀fọ̀ bò ó. Àní o gbé nǹkan lura. O ti da ahun yẹn sórí iná. Ìkòkò onírin, ìkòkò onígi, ìkòkò ìbílẹ̀ ṣáti fọ́ nínú nù, gbé sórí iná. Da ahun yẹn sí, iye kí iye tó wò ó gé sí, da omi àgbọn yẹn sí. Ọ̀gà tó ti gún tó gbẹ, epo àgbagbà, epo jẹ̀bò, ọ̀yá gbogbo ẹ̀ dà á sí. Fi epo àti iyọ̀ sí. Gbogbo ọ lè fi magí sí. Kí ni o wí? Gbogbo ọ kò fi magí sí. Ṣé jẹ́ kó jiná. Ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ni pé èèyàn méjì kì í bá yàn jẹ o. Ṣàdúrà sí kọ́ pọ̀, ọba ti sọ̀ kalẹ̀ ṣàdúrà sí. Àwọn bàbá wa ẹ̀kọ́ eléwé ni wọ́n fi jẹ. Bàbá mi ó ní ẹ̀kọ́ eléwé ló dáa jù. Bú ẹ̀kọ́ eléwé báyìí, ó sì mọ kó jẹ. Bàbá wa rẹ̀kọ́ eléwé ńkọ́. O lè fi àmàlà jẹ, o lè fi fùfú jẹ, o lè fi iyán jẹ, ṣùgbọ́n ẹ̀kọ́ eléwé ló pé jù. Jẹ́. Mo fi Ọlọ́run ọba tọ́lẹ̀ mímí búra o. Tó bá ń jẹ àṣejẹ yìí lẹ́ẹ̀mẹ́ta lóṣù, ò ní bá wọn pariwo kò sí. Torí wọ́n ní wá gbà ń tọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Àṣírí jẹ̀bò kì í tú. Lọ́fẹ̀ẹ́ lọ̀gá gbàwọ̀. Ọ̀gbọ́, àwọn èèyàn mà ní ti ń gbọ̀bọ̀. Sáyẹ́ǹsì Yorùbá nù. Ṣàdúrà sí kọ́ pọ̀. Ọ wà nílẹ̀ bá ń bá mú o. Bá ọ fẹ́ àṣejẹ 1 million ń bẹ ńlẹ̀. A ní àkà máa mú wá díẹ̀díẹ̀ ni, díẹ̀díẹ̀. Ẹ ṣe. Àṣírí ọjọ́ kì í tú lójú ọjọ́. Àṣírí ò ní tú o. Àṣírí ò ní tú. Báṣírí ẹ̀kọ́ iṣẹ́ tú lójú ewé, àṣírí tí ọ náà ò ní tú.
ẹ lọ ṣe ẹ lọ ṣe ìyálọ́jà ni bàbá àgbẹ̀ ń lò ó pápá ẹ̀yìn oníṣẹ́ ọwọ́ ìwà ọlọ́jà ṣọ́ọ̀bù ọ̀tà ẹni tọ́jà rẹ̀ tó nǹkan wọ́n ti jẹ́ pẹpẹ súpù tó kù lé jókòó bẹ́ẹ̀ ẹ lọ ṣe yóò sì bá ara wọn kò dín dandan kó pè yẹn kọ́ bọ́ ṣe ìwọ gan ra nǹkan ẹ̀jọ́ jókòó tí o sì ó bẹ̀rẹ̀ náà ń polè fi gáàsì sí nǹkan mi bẹ tó bá ju gáàsì lọ fi sí kíní táwọn oníbúrẹ́dì fi ń ṣe búrẹ́dì ó lè ṣe é nínú rẹ̀ aláǹdàkọ ògùn wọ́n bá lè jẹ́ olo gáàsì nínú aeroplane àfihàn ṣe é jẹ́ ń bẹ́ẹ̀ ògùn ni àmọ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù máa lò kò ní ṣiṣẹ́ dáadáa àmọ́ tó ṣe nǹkan oṣù ẹ lọ ṣiṣẹ́ yìí bàbá ọgbọ́n ọmọ ọgbà yìí fi pọ́nra mi o bọ́ bá lò ó dúpẹ́ fọlọ́run má béèrè àfọ̀ṣẹ lọ́wọ́ mi o má béèrè òrùka àlùwò lọ́wọ́ mi o ẹ̀yin tẹ́ ń béèrè àkábá èmi ìṣirú nǹkan bẹ́ẹ̀ o ìwé àrẹ̀mọ lèmi máa já o bàbá eléwé àánú wọ́n lọ́mọjú ogun tó ń lọ tó ń wá kábà kiri má béèrè àfọ̀ṣẹ o wọ́n tọ́ ọba tẹ́jọ́ dá tọ́ ọba lè béèrè kọ́ sọ̀rọ̀ kọ́ sẹ́bẹ̀ ìwọ tí kọ̀kọ̀rin ọba ti dá aṣọ lọ́hùn àti gbangba rẹ o ò ní sọ̀rọ̀ kórí bẹ́ẹ̀ kí ló dé tó ń lo àfọ̀ṣẹ o ò nídìí àfọ̀ṣẹ tó bá ti jó lóòótọ́ èèyàn máa sọ̀rọ̀ èèyàn máa rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo wá fọlọ́n bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń bá mi pàdé lórí YouTube àti bòmíì náà ẹ lè yọjú ì máa ń rí bẹ́ẹ̀ tẹ́lómi ọ̀fọ̀ ohun sọ̀kan pé mo ní àbúrò ọ̀yà wọn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀ rán wá ọ̀dàlẹ̀ ni wọ́n o wọ́n fẹ́ máa fi yín jẹun ní o tó bá rán mi ṣẹ́ yá ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ rán àbí rẹ̀ wá àǹtí mi ní gba nǹkan kan wá lọ́dọ̀ yín òun rèé máa lọ kọ̀ọ̀kan ìyá mi ní gba kinní kan wá òun rèé ọmọlúwàbí nìyẹn àwọn èèyàn kan sì ń bẹ tó jẹ́ pé tí wọ́n bá rán wọn níṣẹ́ iṣẹ́ tí wọ́n rán wọn ni wọ́n jẹ́ o àwọn èèyàn pọ̀ tí wọ́n dá bẹ́ẹ̀ èèyàn mi kan bẹ ní àlùmọ́yìn Germany ni wọ́n ń pè bẹ́ẹ̀ èèyàn mi dáadáa ni bọ̀dẹ́ ẹ̀ ní rán sí mi ní yé má sọ bọ̀dá rẹ̀ kì í wádìí àbúrò rẹ̀ kì í tọpinpin rẹ̀ yóò máa jíṣẹ́ fábúrò rẹ̀ bí ìgbà tí ọmọ ń jíṣẹ́ fún bàbá rẹ̀ ni yóò máa ta ṣàṣà káàkiri ẹlòmíì tábúrò rẹ̀ bá jàjà wà lábúròdù sí gidi ni ọmọ ìgbowó lọ́wọ́ rẹ̀ ẹni yìí ò rí bẹ́ẹ̀ àníyàn rẹ̀ da àwọn ẹlòmíì náà pọ̀ káàkiri bẹ́ẹ̀ ìyá mi lórí ọmọ wọn pọ̀ káàkiri ìlúkìlù tẹ́ ẹ lè máa rí ẹ máa gbé ẹni tẹ́ ẹ bá máa rán sí mi ẹ rí díẹ̀ tán o obìnrin kan wá dà mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo lé dànù ni mo dágbé mọ́ ní Bẹ̀nẹ̀ ẹ máa gbọ́ o ìwọ tó ọ̀ràn náà lè pàdé fídíò mi yìí ó kó lè mọ ohun tó ṣe o wọ́n rán wá béèrè nípa ìrìn àjò ayé èèyàn ìgbà tó dọ́dọ̀ mi mo ní àpò 10 ni torí mo ti mọ̀ yìí pé ẹlẹ́jọ́ ni ó ti wádọ̀ mi rí nígbà tí mo wà ní Kogi ìjọ yẹn mò ń lọ ni mo lè kó wájú mi náà kó tó tún wá wá ní àpò 5 mo ní n bá gbà
àti dẹ́nìyẹn lóhùn tán o. Ohun tá a ṣe fún ni, ohun tá a ṣe fún ni, ohun tá a ṣe fún ni. Ó ní irú iṣẹ́ wo lẹ fẹ́ ṣe fún? Òun fẹ́ mọ báwọn nǹkan náà ṣe lọ. Irú iṣẹ́ wo ìwà authoritative question. Ó ní wọ́n di tóun fi mú ní ó ṣe gọ̀ báyìí rí. Irú àwọn àgbàlagbà jákujáku wo lèyí? Wọ́n ràn wá bá mi, kọjú mọ́ wọn ràn. Ṣé wọ́n lọ lọ́rọ̀ ni? Sọ fẹ́ni tó ràn ọ sí mi kó lóhùn ni kó pè mí. Kúrò wájú mi. Kúrò wájú mi kọ́ máa lọ. Tọ́ba mọ́sẹ́ jẹ́ kí lọ fò sọ́nà tó ń bọ̀ wá sí. Ara ẹ̀ pa gọ̀lọ̀ wọ́n di wájú mi mọ́. Iṣẹ́ tá a bá rán ikọ̀ òun ni kọ̀ máa jẹ́. Òun bí dókítà pé irú abẹ́rẹ́ wo ni ó fún ọ, bóun ni ó ṣe gun, irú àwọn kinní wo ni ó tún fà pọ̀ tí ó fi ṣeun náà. Mo rò jáde rí ni. Ewúrẹ́ mu ní omi wá nísìnyí àbágbò. Kí là á jó kí wọ́n bá àwọn béèrè kátikàti. Ẹ̀yin tẹ́ bá rán yàn ṣẹ́ pé nọ́mbà mi. Tí n bá tí ì dán lóhùn, tó bá jẹ́ pé inú bẹ̀nẹ̀ yìí bá ní àwọn èèyàn tó lè pè tàbí àwọn tó ti mọ̀ mí tí wọ́n sọ pé ẹ̀sùn ń bẹ̀ ọ̀yá ẹ̀dá nìyí lóhùn lọ́ọ̀kan ni. Tó bá sì lọ́kì tí n bá bísí, tó bá pè mí tí n bá adẹ lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn èèyàn rán wọn ò wúlò kankan. Àwọn tó sì wúlò sí pọ̀ gbáà. Ẹ máa mọrú ẹni tẹ́ ẹ máa rán. Ìwọ tó bá bẹ̀ mí sẹ́ ẹni tó bá rán kàn pé ó ní ọ́ àbọ̀ gbà á. Iṣẹ́ rẹ̀ tó bá béèrè ní dá lóhùn o. Ìwọ ni ń bá sọ̀rọ̀ pé bí ó ti lónìí bó ti lónìí ọ̀tán. Àfi tó bá jẹ́ pé ìyá sọ́mọ, bàbá sọ́mọ, ọkọ síyàwó, ìyàwó sọ́kọ tó jẹ́ ìyàwó tó dúró déédéé ọ̀tán. Àwọn ìyàwó dáadáa míì náà ń bẹ tó sọ pé ọkọ mi ọ̀yá ẹ bá ṣe ohun tó dáa tó yẹ pé òun ni ó ti fowó lẹ̀ fọ́kọ rẹ̀. Kò ní tọpinpin ọkọ rẹ̀ débi yá máa wá ohun tí ọ̀sán nù kiri. Yóò ní kó sá dáa fọ́kọ òun. Ẹ̀ là lọ́rọ́ o ká sọ ọ́ kókún náà o. Báwọn ọ̀rọ̀ sí ń lọ ni mo sọ fún yín yìí. Mo wà níbẹ̀ náà báyìí o, wọ́n tó bá fẹ́ rí mi nígbà kan mo wà. Ibi Túndé ti ń ta mọ́tò, béèrè ibi àwọn tí ń ta àṣẹ̀kẹ́ lẹ́yìn ọjà. Ọba ti débẹ̀ kó béèrè lọ́wọ́ àwọn ẹ̀kọ́ ẹjọ́ bùtíìkì tí wọ́n ti ń ta ẹja àti tọ́kì ń bẹ ni wọ́n ń lọ. Ọba ti débẹ̀ kódà bó béèrè mi. Gbogbo àwọn ọmọ ṣàkété tó wà ń bẹ̀ ló ti wà lára ń dibẹ̀. Ọba ti ní bàbá ọgbọ́n wọ́n tọ́ka mi fún ọ ni. Ìní pẹ́ kú òun bí yìí o. Gbogbo ẹ̀yin tí wọ́n bẹ̀ ń ṣe wá gbàṣẹ yín o. A dára fún wa o. Ìtọ́jú ara ń dànù ewé àti egbò. Ìbéèrè nípa ìlànà ìrìn àjò ayé ẹni owó lọ́sàn o. Yẹ́yẹ́ wa kò ní yẹlẹ. Yẹ mọ́ fún nọ́mbà yìí mọ́ ọ́dọ̀. Nọ́mbà Nàìjíríà ti ń fi lẹ́ orí WhatsApp ẹ̀ ní ẹ ti máa pè mí. Ẹ̀yin tẹ́ ẹ lè pe direct call ní o. Wọ́n tó àìjọmọ ọbẹ̀ náà tó fẹ́ pe nọ́mbà mi ń fún ọ ní nọ́mbà abẹ náà. Ẹ má WhatsApp mi mọ́ sórí nọ́mbà abẹ náà o. WhatsApp yẹn ti pọ̀ jù. Méjì péré mo fẹ́ máa lò tó sì jẹ́ WhatsApp Nàìjíríà. Bí n ṣe ń pè yẹn mọ́ ọ́dọ̀ o. +23480 3298 3298 +23480 3298 3298 àkọ́kọ́ nù. +23481 33 155 111 +23481 81 33 155 111. Ó ti yé yín báwọn. Nọ́mbà orílẹ̀-èdè Benin tẹ́ máa pè mí direct +229 54 65 1928 +229 54 65 1928. Ẹ bá yọ kóòdù kó ń bẹ tẹ́ fẹ́ kí kóòdù ọwọ́ ń bẹ 54 65 1928 MTN ní o. Nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929. Tẹ́ bá yọ kóòdù kó ń bẹ yọkù 54 65 1929 54 65 1929.
tó àti jáde lọ lónìí o, jáde wa ìbọmọ aráyé nù o, ohun tí èsì tiwa ọmọ aráyé ní gbé fún wa o, lẹ́kùn ọjọ́ òní ti ṣí, arére tiwa gbà o, kára àánú gbà o, àánú Ọlọ́run wọn fi wálẹ̀ láéláé. Ire o, ire kàbìtì.